yìí ló jẹ́ ká mọ̀ wípé àwa mùsùlùmí a lè jẹ oúnjẹ Christmas ayé Kùránì yìí ló fún wa ní yọ̀ǹda láti jẹ oúnjẹ Christmas nínú Suratul Maida ló wà ní àyà 4 kí ni Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run bá sọ wípé al-yawma uhilla lakum tayyibat Ọlọ́run ní al-yawma òní o uhilla lakum tayyibat àti ṣe ní ẹ̀tọ́ fún yín àwọn oúnjẹ tó mọ́ wa ta'amul ladina utul kitab oúnjẹ àwọn tó ṣe wípé a fún ní tírà àwọn Kristẹni àwọn kìtàbù ni wọ́n torí pé kí ni a fún wọn ní Injil ìyẹn Bible Ọlọ́run sọ wípé wa ta'amul ladina utul kitab oúnjẹ àwọn tá a fún ní tírà hillu lakum ó tọ́ fún yín kẹ́ jẹ oúnjẹ wọn Ọlọ́run wá ní wa ta'amukum oúnjẹ yín mùsùlùmí náà hillu lahum ó tọ́ fún àwọn náà káwọn náà jẹ so ayé Kùránì yìí nínú Suratul Maida ló jẹ́ ká mọ̀ pé mùsùlùmí lè jẹ oúnjẹ Christmas mùsùlùmí free láti jẹ oúnjẹ Christmas so tá bá sọ̀rọ̀ nípa àwọn ahlul kitab Kristẹni wọn náà nínú àwọn ahlul kitab ni àwọn tọ́lọ̀ fún ní àtàrà tọ́lọ̀ fún ní sàbúrà tọ́lọ̀ fún Al-Qur'an ahlul kitab nìyẹn so àwọn mùsùlùmí a lè jẹ oúnjẹ Christmas dáadáa ayé Kùránì ló fún wa níyànda kò jù báyẹn lọ má wá gbàgbé ìwọ ọkùnrin tó pé bá ti kéré jọjọ yẹ lọ ìwọ ọkùnrin tó wà níbi 35 going to 40 going to 50 tó kó ẹ wá kéré tó kó ẹ dàbí oko ọmọ ọdún 5 bí oko ọmọ ọdún 6 débi pé àwọn obìnrin rí oko yẹn wọ́n sá ìwọ ọgọ́ fún rẹ ojú máa ń tí láti yọ oko yẹn fún rẹ pé ó fẹ́ tọ̀ láàrin àwọn rẹ wo àgbówọ̀ tó máa jẹ́ kókó rẹ tóbi o wallahi tallahi súnmọ́ bí lẹ́lẹ̀ sí láìláìláwọ́ tí ó jẹ́ kí oko rẹ jọ tí ó tóbi dáadáa ní size tó bá fẹ́ tó bá dẹ̀ ti tóbi permanent ni o kò dẹ̀ ní side effect kankan yes mo jogún bá àgbólé mo ṣe lè lọ́wọ́ o kẹ́lẹ̀ kọ́fọ́ kẹ́ mo jogún bá àgbólé kò ṣeré bó ṣe máa fi wé ọ̀yìn ògbó iná mọ̀ iná mọ̀ pé ìwé yìí o lè rírú ẹ̀ mọ̀ láyé sí ìwé yìí o lè rírú ẹ̀ mọ̀ láyé sí ìwé àwọn bàbá wáyà àtijọ́ ni education ni ìwé yìí education ni A to Z ti àgbólókùn mẹ́sà ṣàníran àgbo tó wà níbẹ̀ tó rí bá àwọn ọmọ tó bí 1990 àbáàgbé ìlàyé tó bẹ̀rẹ̀ sí ní ṣùgbọ́n pàtó pàdé àgbólókùn mẹ́sà mo jogún bá àgbólé ni bóyá láti kékeré ló kú ẹ̀ ti kéré ni o bóyá ìjákọ́lẹ̀ ló ṣí ẹ́ tó kú ẹ̀ fi ń súnkì tó fi kéré ni o bóyá bí wọ́n ṣe bímọ ẹ̀ nìyẹn o kàn sí ẹgbẹ́ màrí àgbógbó àbí tẹ́sídà confirm wallahi azim kódà ìwọ tó bá ní BP or diabetes àgbógbó àbí tó confirm tí ó kí ọ̀nà yẹn sórí BP tó bá ti ń pẹ́ jù dára ní máa ń kọ́ sí oríṣiríṣi nǹkan mi BP tó bá ti ń pẹ́ jù ó máa ń result sí stroke diabetes tó bá ti ń pẹ́ jù ó máa ń fa ìbàdà jìnnà egbò tí ó máa jẹrà títí tí wọ́n máa gẹ́sẹ̀ kó tó di pé BP or diabetes ẹ̀ lọ result sí irú kan bẹ́ẹ̀ yẹn tètè kàn sí Ìyá Gàmbàrí àgbógbó àbí ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ ó ní bí wọ́n ṣe máa ń treat ẹ̀ kó tó di káwọn òyìnbó dé gbogbo ẹ̀lẹ́bí jogún bá tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kò tó dá fún tiẹ̀ mẹ́sẹ̀jì mi lórí 09021975321 09021975321 09021975321 tó bá fẹ́ gẹ́tì mi orí WhatsApp wọ́n ti gẹ́tì mi ìwọ obìnrin tó bá ní fibroid náà àbí obìnrin tó ti pẹ́lẹ́ ọkọ tó lóyún abọ́dálẹ́rì bóyá ẹ̀dà ló ń tẹ́ láàmú tí jẹ́ kóyún dúró ni o bóyá 2 blockage ni o kọ́ sí Ìyá Gàmbàrí ṣàṣàníran àgbo tó wà débi tó ní bá